ẹ̀yin èèyàn wa nípa awuyewuye tí ó ń lọ lọ́tùn lósì nípa arákùnrin kan tí a mọ̀ sí Don Richard tí ìròyìn rẹ̀ jáde wípé arákùnrin yìí ó ti gbẹ́mìí mì. Nípa ọ̀rọ̀ yìí òun la fi wá bá yín lénìí wípé kí a gbé ẹ̀yin olólùfẹ́ wa kí a gbé yín débẹ̀ wípé kí ẹ lè mọ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn wa wọ́n mọ̀ pé ẹ máa fẹ́ mọ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀, bí òbíjúárì arákùnrin ọ̀hún bí ó ṣe jáde, bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa gbọ́, kí ẹ máa tẹ̀síwájú nínú fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi, èmi sì ni atọ́kùn ètò yìí. Ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí, ẹ gbìyànjú láti tẹ subscribe button. Kò easy láti máa ṣe content nípa àwọn news Yorùbá. Ẹ̀yin èèyàn wa wàhálà tí ó ṣẹlẹ̀ lénìí wọ́n dẹ̀ wípé gbogbo wa jí láàárọ̀ yìí a rí wípé òbíjúárì arákùnrin tí a mọ̀ sí Don Richard òbíjúárì rẹ̀ ti jáde. Àwọn èèyàn ti ń kọ òbíjúárì rẹ̀ kiri. Kí ló fa ìdí èyí? Kí ló fà á? Àwọn èèyàn yìí tí wọ́n post fídíò nípa arákùnrin wípé ó ti gbé ẹ̀mí mì, ó jẹ́ látara wípé wọ́n rò wípé arákùnrin yìí kò ní survive kidney problem tí ó ní. Tí ẹ ò bá mọ̀, à ń fi ìgbà tí àkókò yìí àfi sọ fún yín wípé arákùnrin tí ẹ mọ̀ sí Don Richard ó ní kidney problem. Ó dẹ̀ dàbí pé ó wà lórí dialysis báyìí bí a ṣe ń bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n arákùnrin yìí òun náà ti jáde wá sọ̀rọ̀ wípé kò sí nǹkan kan tí ó ṣe òun ó ní lága lára òun dá, ó ní kò sí nǹkan kan tí ó ṣe òun. Kó tó fi pẹ̀lú rẹ̀ wípé kókókó lára òun lè wípé kò sí nǹkan kan tí ó ṣe òun. Ó tún bá àwọn tí wọ́n post obituary rẹ̀, ó tún bá wọn wípé kí wọ́n má ṣe jẹ́ kí wọ́n rí ìbínú Ọlọ́run. Ó ní nítorí wípé tí Ọlọ́run bá bínú sí wọn, nǹkan tí wọ́n rò fún òun ni ó máa padà ṣẹlẹ̀ sí òun. Ẹ̀yin èèyàn wa ẹ ti rí gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. Kí lẹ̀yin lérò? Ìjẹ́ ó yẹ kí àwọn èèyàn kí wọ́n máa post obituary àwọn òṣèré wa? Ìjẹ́ ó yẹ kí wọ́n máa post rẹ̀? Kí lẹ lérò nípa fún yìí? Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi, èmi sì ni atọ́kùn ètò yìí. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rè, a kò ní rí jù báyìí lọ. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà. Ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button kí ẹ tún máa lọ. Ó dàbọ̀, ó tún dọjọ́ mi.